Aláròyé máa wí o. ìbọn mẹ́wàá háńkọ́ọ̀fù méjì ni wọ́n bá lọ́wọ́ àwọn géńdé mẹ́ta yìí nímọ̀ta. ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti gbóṣùbà ẹ káre láé fáwọn ọmọọṣẹ́ rẹ̀ fún ti àṣeyọrí ńlá kan tí wọ́n ṣe nílùú ìmọ̀ta lágbègbè ìkòròdú nípínlẹ̀ èkó pẹ̀lú bí ọwọ́ wọn ṣe tẹ àwọn afurasí ọ̀daràn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́ta tí wọ́n wà lára àwọn tó ń da omi àlàáfíà àgbègbè náà rú. ọ̀kan nínú wọn sì jẹ́ ẹni tó máa ń ṣètọ́jú àwọn nǹkan ìjà àti nǹkan èlò àwọn ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ náà léyìí tó jẹ́ káwọn ọlọ́pàá rí nǹkan ìjà rẹpẹtẹ gbà lọ́wọ́ wọn. alukoro iléeṣẹ́ ọlọ́pàá èkó abilékọ abímbọ́lá adébísí ló fi ọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé lórí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù keje ọdún 2026 yìí. ó ní ìwádìí ìjìnlẹ̀ àti ìfimúfínlẹ̀ dáadáa táwọn ọlọ́pàá ṣe lágbègbè ìmọ̀ta lórí ìwàkiwà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló ṣamọ̀nà sí bí wọ́n ṣe gbọ́ nípa ìkórajọ wọn kan àti ibi tí wọ́n fẹ́ kórajọ sí ń làwọn ọlọ́pàá bá dì hámọ́ra lọ ká wọn mọ́. ìgbẹ́ là fẹ́wé oko là wá nǹkan bẹ̀ lọ́gán táwọn afurasí náà rí àwọn agbófinró ni wọ́n ti bẹ́ lùgbẹ́ ọ̀pọ̀ nínú wọn sá lọ àmọ́ ọwọ́ wọn tẹ àwọn mẹ́ta kan jẹ̀lílẹ̀ adéyẹmọ ẹni ọdún mẹ́tàdínlógójì 37 bísóyè adéwálé ẹni ọdún méjìlélógójì 42 àti èyí tó dàgbà jù láàrin wọn ọ̀gbẹ́ni john okeafọ̀ ẹni ọgọ́ta ọdún 60 years. jẹ̀lílẹ̀ adéyẹmọ ni wọ́n fi joyè amọ́ra nínú ẹgbẹ́ wọn. òun ni wọ́n ń tọ́jú nǹkan ìjà àti àwọn dúkìá ẹgbẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń dá a jọ sí. bọ́wọ́ sì ṣe tẹ Jagunlabi ló ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn. èyí ló jẹ́ kí wọ́n rí ọ̀pọ̀ nǹkan ìjà olóró àtàwọn nǹkan èèlò táwọn aráabí yìí fi ń han aráàlú léèmọ̀ gbà. lára ẹrù òfin tí wọ́n rí gbà ní ìbọn bàrẹ́tà kan, ìbọn àgbélẹ̀rọ òyìnbó kan, ìbọn ṣakabùlà 7, kóló ọta ìbọn tí wọn ò tí ì yìn 10, kátìríìjì ọta ìbọn tí wọ́n ti yìn 7, ìbọn oníke kan, háńkọ́ọ̀fù 2, àdá 4 àtàwọn nǹkan míì. ìwádìí táwọn ọlọ́pàá kọ́kọ́ ṣe ti fi hàn pé ọmọ ẹgbẹ́ òkùnkùn àyè làwọn afurasí ọ̀daràn yìí àti pé èrìkìnà ọmọ ẹgbẹ́ òkùnkùn kan táwọn ọlọ́pàá ti ń wá tipẹ́ maibon lórúkọ ìnagijẹ rẹ̀ òun ni wọ́n lò ní ìbọn bàrẹ́tà pòńpó tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lọ́jọ́ náà. alukoro SP abímbọ́lá ní àwọn ti fojú àwọn mẹ́ta yìí balẹ̀-ẹjọ́ adájọ́ sì ti pàṣẹ kí wọ́n sì tọ́jú wọn sáhàámọ́ nítorí wọ́n sì ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́nu ìwádìí láti rí àwọn ẹlẹ́gbẹ́ wọn yòókù tó sá lọ mú kí wọ́n sì lè gba nǹkan ìjà tó wà lọ́wọ́ wọn gbogbo. CP Tijani Fatai kọmíṣánná ọlọ́pàá èkó ti dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú fún bí wọ́n ṣe máa ń tètè ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. ó ní èyí ti ṣèrànwọ́ gidi láti palẹ̀ àwọn afurasí ọ̀daràn kan mọ́ ṣáájú kí wọ́n tó dáná ìjọ̀gbọ̀n sádùúgbò. ó túbọ̀ rọ̀ wọ́n pé etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ó ní kí wọ́n má ṣe lọ́tìkọ̀ láti jẹ́ káwọn ọlọ́pàá mọ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò wọn nípa pípe àwọn nọ́mbà ìdágìrì wọ̀nyí 08039344870 àti 07061019374. kọmíṣánná ní káwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tọ́wọ́ kò bá tí ì tètè ya ayọ̀ ara wọn kúrò nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tó lòdì sófin. àìjẹ́ bẹ́ẹ̀ kí wọ́n gbáradì láti faṣọ péńpé roko ọba láìpẹ́. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.